الرابطة العامة لخريجي كلية دار الكتاب والسنة التي شرفتني بهذه الدعوة الكريمة لأن أكون متحدثا بين هذه الكوكبة من العلماء والمفكرين والأئمة وطلبة العلم والباحثين والأخيار والصالحين. وأخص بالشكر، أخص بالذكر والشكر فضيلة الشيخ العميد فضيلة الدكتور سليمان الغماوي حفظه الله ورعاه. كرم الله وحياته. وعين الشكر لمولانا شيخ سدنة العلم والعلماء الذي لا تستعجل في الكلمات. بارك الله فيكم. بارك الله فيكم. والشكر عينه لمولانا شيخ سدنة العلم والعلماء فضيلة الدكتور عبد القادر سليمان السلماني حفظكم الله ورعاكم وأدام عليكم نعمه وخيراته. آمين. ونفعنا الله بعلمكم. ní àìní pọ̀ ní lárúbáwá tó pọ̀ torí ìkàlẹ̀ yìí tó yàtọ̀ ibẹ̀ ni gbogbo àwọn àgbàlagbà tí káwọ́ tó bẹ̀rẹ̀ kí wọ́n ti wà ń bẹ̀. àwọn pòfẹ́sọ̀ wa àgbà, pòfẹ́sọ̀ Kakuri, àwọn pòfẹ́sọ̀ Jimba, àwọn pòfẹ́sọ̀ Abimbola, gbogbo àwọn púrọ́fù nígbà táwọn àti ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní táwọn ẹ̀sẹ̀ ń ka kéwù àwọn ti di àbá àgbà tá a bá wọn lójú ọ̀nà. mo kí gbogbo àwọn àgbàlagbà àti gbogbo àwọn bàbá wa imma wa at-tarhibu بشيخنا إمام الجامع الكبير الجامع الوطني فضيلة البروفيسور إلياس زكريا أليس كذلك؟ نعم من مدينة أبوجا حفظكم الله ورعاكم. آمين. ẹ̀rí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ní ìfẹ́ pọ̀ lọ́rọ̀ àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ síwájú wa nínú ẹ̀ ní fẹ́jẹ́ ti ṣe ọmọ àwọn bàbá wa Khalifa bàbá wa Sheikh Shahid Sambo zadahullahu rahmatan. mo fẹ́ sọ pọ́ìntì mẹ́ta níbí àmọ́ àwọn àfáà ní àwọn tó kọ tírà kan pa Maulana Sheikh Sadanatul Ilm wal Ulama àwọn tó fẹ́ sí tàṣíìnù ẹ̀ wọ́n yá pé tàṣíìnù owó àwa tí wọ́n gbádá wá bì lónìí káwọn fọ̀jọ́ ti prof wa Kakuri kí wọ́n yọ̀ǹda pàwọ́ sàlàfíà lónìí á gbowó. torí dárò kìtàbí wà súnà náà láwà súnà náà gbogbo ẹ̀. ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ ń bì lónìí. ọ̀rọ̀ àkọ́kọ́ fadilati Sheikh Maulana Sheikh Sọlágbẹrú Bandoma عافاكم الله. ما يمثله هذا الشيخ من نموذج àwọn ará Saudi Arabia nígbà tí àwọn síwájú wa Saudi ni o àwọn pọfẹsọ wa Kakuri wọ́n máa ń sọ wípé Jeddah ghair àwọn bàbá wa ò bá lómọ àwọn náà sì ní Saudi ọ̀hún náà tẹ́yẹ bá tún sọ Saudi àwọn náà ní Saudi ọ̀hún náà àwọn ará Saudi ní mustalahu kẹtẹ́ máa lò fún Jeddah wọ́n rí pé Jeddah ghair. مولانا شيخ بندوما عالم غير قالوا استعارة وهي ولد àwọn مصطلح àwọn ará Saudi ni عالم غير nítorí pé اهتم ببناء الرجال Ọlọ́run ṣe mọ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó ní kéèyàn ò lè mọ̀ ọ̀tọ̀ ní kéèyàn náà tó wá ṣe bìnáwó àwọn onímọ̀ ó kéré àwọn tó lọ ń ṣe púpọ̀ ṣùgbọ́n ó kéré nínú jíìlù wọn àwọn tó mójútó sáìdì dáadáa àwọn nímọ̀ ọ̀pọ̀lọpọ̀ bí àwa náà lè máa wí níwájú kí wọ́n má bínú pa níwájú wọn báwa náà nímọ̀ ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n nímọ̀ wọ́n wá ń yukawwinuna al-ulama àwọn tó ní mustaqbalu ni huwa alim ويكون العلماء أبدا وانا وان كايرو ني جون أتوا إلى جمهورية مصر العربية ليدرسوا العلم لينهلوا من منهل الأزهر الشريف بتشجيع وتمويل من شيخنا شيخ سدنة العلم والعلماء. تكوين مما تي الله في مولانا شيخ سدنة العلم والعلماء سي ọjọ́ pọ́ìntì alákọ̀ọ́kọ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ó ní fún gbogbo àwa tá a já kẹ́fù
òṣìrò ìlàtà ló ń fàtà káwọn àwọn mọ̀lánà àwọn prọfọ ajínbà àwọn àmìdìlá adàbìlà arọ́bì ẹ̀fọ́ oríjì níta bá ń kọ níwájú ẹ̀yìn náà gbogbo ẹ̀. òṣìrò ìlàtà ló ń fàtà wáyà kọfùrùn wà máa ń bè sáfì yá àrífù máa ń kọsàdùnà. ọ̀pọ̀lọpọ̀ ń fi orí ejò ọmú nílẹ̀ tá a wà nínú kéwù agídí ni wọ́n ń lò kì í ṣe mímọ́. bó ṣe yẹ bó ṣe lémi èmi ọ̀mọ́ pọ̀ nínú kéwù ṣùgbọ́n mo rí báwọn aṣíwájú wa ó pọ̀ mí. wọ́n ń fi Yorùbá tí a máa ń lò lọ́dọ̀ wa ń wò àwọn tó bí wa Ọlọ́run bá ní kẹ́ wọn nínú àwọn mùsàlùmí táwọn àgbàlagbà máa ń lò wọ́n á ní wọ́n ń fi orí ejò ọmú. ó bẹ̀rẹ̀ pé yàrá àbùṣe khatir àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n kàn ń fi orí ejò ọmú ni wọ́n ń fọlá jiyọ pé àwa la wà ń bẹ̀ kì í ṣe ti mímọ̀ Ìlọrin la wà yìí ìlú mọ̀láwà yìí kì í ṣe ti mímọ̀ Maulana Sheikh Sadanati lẹ́yìn wà lọ́wọ́ làmọ́ èyí táwa fi dúró táwa sì fi gbà fún yìí ojú pé ẹ wà lórí mímọ̀ lọ. ẹ sì ṣe é mú yan ẹ fi é mú yan gàn níta wọ́n wá fẹ́ fún yín ní tẹ́ẹ̀fì proof ẹ̀ tọ́ àtàwọn tí wọ́n ń ṣe ìdí àrùn mímọ̀ lọ́dọ̀ wa àtàwọn tí wọ́n ń forí ejò ọmú àtàwọn tí ń la gidi àtàwọn tí ń lò pẹ́ẹ́lú ẹgbẹ́ wọn kúrò lórí àga tí wọ́n wà wọ́n lọ bí mímọ̀ wọ́n lọ sọ tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n bá tó bẹ́ẹ̀. Sheikh Sadanati lẹ́yìn wà lòlá báyìí mo wá fẹ́ rọ̀ bá tọ̀rọ̀ mọ́ wọn. ẹn tó kúrò láàyè rẹ̀ tó dọ́dọ̀ àwọn mímọ̀ tí wọ́n gbà mímọ̀ hádà huwal alim kì í ṣe tó jókòó sáré àwọn tí èèyàn bá wà láàrin gbogbo nǹkan ló lè péré torí kò sí ọtọ́rìtì kò sẹ́ni tí ó sọ fún ọ pé gbogbo tó péré ò rí bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn tí mímọ̀ ń bẹ kọ́ ọ lọ ọmọ wí gbogbo àtàmọ́bàtàmọ́ tó ń wí o kí wọ́n wá gbà pé kọ́ ọ wá wọlé láyọ̀ ò lè wọlé láyọ̀ nínú mímọ̀ kì í ṣe pé wọ́n fẹ́ nìkan ṣe pé ò lè wọlé láyọ̀ àwọn ọmọ sọ gbogbo tí ò rí bẹ́ẹ̀ kákan máa lágídí ẹ máa sọ tí ò rí bẹ́ẹ̀ àwọn lẹ́nu àwọn kọ́mọ́dù àwọn ṣàmùsù àwọn ilé àwọn lòkè lórí àìmọ̀ká ìmọ̀ni ẹnìkan dé ìtìádùn alámìnì lamẹ́lì mùsùlùmí rẹ̀ ààlàn wọ́n ní ahlan wa sahlan anta alim fahuwa alim ẹnìkan dé mẹ́sàrà lọ́dọ̀ àwọn àfáàgbà wọ́n ní ahlan wa sahlan fahuwa alim ẹnìkan òkú ò láàyè ẹ̀ ó ní gbogbo tí ń bẹ láyé mọ́mọ́ lórí àìmọ̀ká lórí àìmọ̀kan ẹ̀jẹ̀ wà ayé ló jẹ́hàn èyí tí ń dùn á ní pé èyí tó burú jù níbẹ̀ àwa tá a wá láàmọ́ kéwú á tó wá máa pàtẹ́wọ́ fẹ́ntì ọmọ kéwú ẹ̀yẹ ń sórí àga ẹ̀ tó wá pàtẹ́wọ́ fún un ẹ̀jẹ̀ wà ayé ló jẹ́hàn. كفى بك داء أن ترى الموت شافيا وأن المنايا قد غزونا أمانيا kí wọn lọ ọgárùn tí sèyàn láyé nígbà yóò mẹ ìtò àǹtàrà ní máa ń tà ṣááríà pé ikú yìí náà ni ẹ̀yin lẹ́lẹ́gbà wàhálà ẹ̀yin àfa ẹ̀yin lẹ́yìn ọmọkéwú àtúwárà àtọmọké wọn pàtẹ́wọ́ fẹ́ tí ọmọké lórí àìmọ̀ká èyí táwa ń bẹ gbogbo ẹ̀yin àfa oníkéwú ọ̀rọ̀ táwa sọ lọ́dọ̀ wa ni tẹ́nìkan bá sọ tí ọ̀dà. من كان يؤمن بالله واليوم الآخر إباريه فليقل خيرا ẹ̀dákẹ́ tọ́pọ̀ àfáàyín ni ẹ̀dákẹ́ ẹ má wí kankan lé kẹ́ ẹ wí lé àdáfù ẹ̀sẹ̀ rẹ̀ gbà lọ́dọ̀ Ọlọ́run jẹ́ tó kọ́kọ́ sọ lọ torí ẹsẹ̀ ìsẹ̀kẹ̀láàlù tí ọ̀dànù ẹ̀dákẹ́ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran tó o bá ti ní o ti mọ̀ pé ìwọ gán gbà nú ọkàn rẹ pé tí a wí yìí ọ̀dà yà á dákẹ́ má tún ṣe tàbùrí irú ẹ̀ kọjọ sífáyé ẹ̀ fún wa. Sheikh Sadanati lè nù àlè òlàmá èyí táwọn àbí dúró tì í ẹmẹ́rì inú omi dùn tí a kọ síwájú wáyé wọ́n ní sultanu lè élímì ẹ̀ka sultanu lè élímì ìwọ̀n àfọyín lápèjúwe nǹkan kan tó yàtọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò jọ yí wa délẹ̀ ẹnìkan ní náírà lọ́wọ́ ó fẹ́ náwó ará Amẹ́ríkà ní ó dé Nàìjíríà yóò rí njọ́ fẹ́ rárá bí ò ní ríra nítorí pé náírà là ń ná Nàìjíríà àmọ́ ó dé ó tún wá mú dọ́là lọ́wọ́
yóò rí tọ́fẹ́ rà àbí òní ríra ẹja mi lóhùn wọ́n bá ṣe àbí òní bá ṣe nítorí pé dọ́là rẹ̀ wúlò ní láti lè fi rajà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè láàfáà dọ́là àwọn òwúlò ń ta ọ̀sán ọmọ rẹ̀.